ẹni awí fún ọba jẹ́ ó gbọ́, ẹni awí fún ọba jẹ́ ó gbà. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, this is the breaking news. Ọwọ́ ti bà Dúpẹ́ Onítìrì. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, a gbọ́ information, a rí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ lórí social media. Ẹni awí fún ọba jẹ́ ó gbọ́, ẹni awí fún ọba jẹ́ ó gbà. Lára àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé Dúpẹ́ Onítìrì káàkiri, tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi, tí wọ́n jọ ń da ilẹ̀ Yorùbá rú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn ọlọ́pàá ti kó lára wọn. Mo dẹ̀ máa fi video evidence wọ̀nyí báyìí. Ìṣe lọ èèwọ̀n bí gbàtọ́ bá ń ìgbín. Kódà a gbọ́ pé wọ́n ti pa lára wọn. Gbogbo eléyìí ṣẹlẹ̀ nítorí wípé wọn ò fẹ́ gbàfẹ́ ní tọ́lọ̀ ń gbé fún. Ẹ̀ ń pariwo pé ẹ fẹ́ ṣe adélé, ẹ fẹ́ ṣe adélé, a fẹ́ ṣe adélé. Adákẹ́ àwọn òyìn kó má dàbí pé àwa làwa là ń takò kọ́tẹ́ ìṣe. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọwọ́ ti tẹ Dúpẹ́ Onítìrì. Ọwọ́ àwọn agbófinró, a gbọ́ pé ọwọ́ àwọn agbófinró ti tẹ̀. Àìtí rí fídíò tiẹ̀, bọ̀ á ti rí tàwọn ọmọ tó tì síta tí wọ́n lọ kó sáṣọ sójà, tọ́pọ̀ bọ̀dá ní tọ́kù gbogbo ẹ̀. Àwọn ọlọ́pàá ti mú wọn nípínlẹ̀ Ọ̀yọ́, n'Íbàdàn. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ fèyí kọ́gbọ́n. Ẹ bá wa share fídíò yìí kó dé gbogbo ibi tó bá jẹ kó dé. À ń sọ fún yín pé ẹ dẹ̀yìn lẹ́yìn Dúpẹ́ Onítìrì, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ló pè wọ́n là ń pa. Mo máa fi fídíò kan wọ̀nyí nísìnyí tí gbogbo yín máa rí. Fídíò yìí òun ni bí wọ́n ṣe mú wọn. Ẹ máa rí live and direct. Ẹ máa share fídíò yìí. Ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ó yẹ wò. Ẹ tí wọ́n ṣe dáhùn òdùbúlẹ̀. Ẹni awí fún ọba jẹ́ ó gbọ́, ẹni awí fún ọba jẹ́ ó gbà. Nísìnyí báyìí, àwọn wọ́n mú wọn pẹ̀lú full army uniform. Nítorí irọ́ tẹ̀ ń pa fáwọn èèyàn, ẹ ṣàfẹ́ lo gbogbo ọ̀nà láti sọ irọ́ di òótọ́, láti jẹ́ káwọn èèyàn rí nǹkan tẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí òótọ́. Ìyá yín jáde, ó ń parọ́ pòun ti gborílẹ̀-èdè. Nígbà tí àwa dẹ̀ mọ̀ pé irọ́ tó jìnnà sóòótọ́ ló ń pa, just because àwọn Fúlàní, Dúpẹ́ Onítìrì bí ó ṣe wà yẹn, kò ń ṣàwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ló ń lò ó. Mo ti máa ń sọ tipẹ́tipẹ́, àwọn Fúlàní ló ń lò ó. Àwọn kàbá, àwọn àgbààgbà Fúlàní ni wọ́n ń lo Dúpẹ́ Onítìrì láti lè wíìkì agbára strong Yorùbá nation, láti lè bá iṣẹ́ tí bàbá wa Professor Banji Akíntóyè ṣe jẹ́, láti lè bá iṣẹ́ tí bàbá wa ti Sunday Igboho ṣe jẹ́. Wọ́n wá lọ dí pàpà pẹ̀lú àwọn Fúlàní láti máa tan àwa ọmọ Yorùbá. Àwa ń fi àsìkò yìí sọ fún gbogbo àgbáyé wípé ohun tó ṣẹlẹ̀ yìí, àwa Yorùbá nation, we don't know anything about it. Kódà wọ́n sọ débi pé wọ́n ní wọ́n exchange. Gbọ́ agbọ́ pé wọ́n ní àwọn ọlọ́pàá ti pa lára wọn. Àwọn tí wọ́n pa nísìnyí ṣe ẹ̀ lè jí wọn. A gbọ́ pé àwọn tó wọ aṣọ àmì yẹn, wọ́n exchange ìbọn pẹ̀lú àwọn ọlọ́pàá. Wọ́n dẹ̀ pagilé pé ẹyọkan àbí méjì, wọ́n pa láàrin wọn. Wọ́n fẹ́ fo fẹ́ǹsì, wọ́n fẹ́ sá lọ. Ṣé bí bàbá wa ṣe Sunday Igboho ṣe máa ń ṣe lélẹ̀? Tí ó bá ṣe kórí àwọn wèrè yìí yóò pè é. Èèyàn sọ fún yín pé kẹ́ jáde. Ẹni tẹ́ẹ̀rí rí, ó ní kọ́ pàṣọ àmì fún yín, kẹ́ jáde síta kẹ́ lọ máa attack the governor's office. Bàbá wa Professor Banji Akíntóyè ti sọ̀rọ̀ with immediate effect, torí pé nígbà tí newspaper gbé orúkọ movement wa lọ fi síbẹ̀ wọn forúkọ, nítorí àwọn ẹni máa ń sọ fún yín wípé olórí burúkú làwọn pípù ìkòsẹ́ni tó mọ̀ wọ́n lẹ́ni wí ẹ̀.
ṣé mọ̀ pé bó ṣe ṣe nìyẹn tó tún àwọn èèyàn lọ sọ́jọ́ ta tí wọ́n lọ pààyàn síbẹ̀ tó tún àwọn èèyàn lọ sáláwúsá náà ṣé mọ̀ pé àwọn èèyàn sì wà ní prison báyìí tí ó bá ṣe kórí àwọn èèyàn wa kọ̀ọ̀kan mọ̀ ò pé èèyàn á sọ fún yín pé kẹ́ lọ invade government office ẹ̀dẹ̀ lọ́bẹ̀ ṣé nǹkan tó ń pè ní self determination nìyẹn that is not self determination ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀wọ̀n lẹ́bi kódà ẹ ti rí ẹ̀wọ̀n yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín kọ́lọ̀ jẹ́ kẹ́ bọ́ ẹ̀kẹ́ mọ̀ tí mo kàn tẹ́ ṣe yẹn ẹ wọ full army uniform ẹ tún gbébọn dání inú ìlú tó níjọba one ẹ commit treason ẹ tún impersonate Nigerian ẹ tún impersonate armed force ó tún jẹ́ now ó tún jẹ́ illegal possession of firearms mọ̀ túmọ̀ ní dé stop lying bro onítìrí send Yorùbá ṣe rí pé olórí burúkú ni ẹni tó pe ẹ̀yìn ọdún bọ́ọ̀lù yìí olórí burúkú tó sọ̀rọ̀ yìí nísìnyí tẹ́lá máa wọlé jẹ́ ìlú òyìnbó ló wà o onítìrí tó ní káwọn ọmọ ọlọ́mọ kọ́ lọ hijack governor's office ní Ọ̀yọ́ state kò tẹ̀lé wọn lọ síbẹ̀ o wọ́n ti kó àwọn pípù yẹn lọ sí prison báyìí nísìnyí àwọn ọlọ́pàá ti kó wọn lọ ẹ jẹ́ n fi fídíò yẹn ẹ jẹ́ n fi ṣó fún yín kẹ́lẹ̀ mọ̀ wípé onítìrí kò wá ṣe nǹkan tó da nílẹ̀ Yorùbá bí kò ń ṣe pé ó kọ̀ wá ba nǹkan tó da jẹ́ ẹ jẹ́ kí n fi fídíò yẹn wọ̀nyí yẹ̀ wò. Okay, ma. Ẹ tún wò mí. Ẹ ti rí ẹ bá mi ṣẹ́ẹ̀lì fídíò èkó lọ viral. Ẹ̀yin tí wọ́n bá tún fẹ́ tàn ẹ̀mẹ́rin la fẹ́ sọ fún yín wípé gbogbo nǹkan tí Onítìrí ń ṣe yìí ó kàn fẹ́ ba ayé èèyàn jẹ́ ni ẹ̀mẹ́rin la fẹ́ sọ fún yín àti wí àti sọ àti jẹ́ Onítìrí want to destroy the movement. Bẹ́ẹ̀ ni àwọn Fúlàní wọ́n kàn ń lo Onítìrí láti fi destroy Yorùbá nation ni that is it. Káwọn ọmọ Yorùbá má bàa bọ́ lóko ẹrú ẹni tí wọ́n àwọn tó pa láàrin wọn nísì. Okay, oh sorry Ọdún Paul, I'm very sorry. I thought you are against me. Only I said Onítìrí was sent by Gani, not Fulani. No, not Gani Adams. Onítìrí was sent by Fulani Kabas. Confirm ni mo sọ fún yín lè ní. Kò kí ń ṣàwọn olóṣèlú ilẹ̀ Yorùbá bí Dúpẹ́ Onítìrí ń ṣiṣẹ́ fún àwọn Kàbá Fúlàní ló ń ṣiṣẹ́ fún tó bá jẹ́ àwọn olóṣèlú Yorùbá ni àwọn opposition àwọn tó wọn níṣẹ́ ti máa tú àṣírí information lọ káàkiri mo máa ń sọ fún yín wípé anything tí nǹkan bá ṣẹlẹ̀ èmi máa sí mo wà nínú àwọn tó máa ń kọ́kọ́ gbọ́ 100% confirm ni mo sọ fún yín. Yes, I'm talking from a reliable source. Fídíò tí mo gbé síta ó lójú ẹni tó ní lọ́wọ́. Ìyẹn lè fi máa mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yàtọ̀ síra wọn gédégbé. Dúpẹ́ Onítìrí tún ti ba ayé àwọn ènìyàn jẹ́ nísìnyí. Àwọn tó ba ayé wọn jẹ́ nísìnyí tó bá tún yá àwọn fámìlì wọn á tún máa pariwo Chief Sunday Igboho. Wọ́n á tún máa pariwo Chief Sunday Igboho. Ibo làwọn fámìlì wọn wà látijọ́ ìta ń pariwo ẹ sọ fáwọn èèyàn yín ẹ má tẹ̀lé Dúpẹ́ Onítìrí. Iṣẹ́ ẹbí tábíọ́lá ṣe kù nílẹ̀ Yorùbá ní Dúpẹ́ Onítìrí fẹ́ wá parí. Gbogbo wa la mọ̀ tán Abíọ́lá nílẹ̀ Yorùbá. Gbogbo wa la mú àrà tí Abíọ́lá fi lẹ̀ Yorùbá dá. Abíọ́lá wà náwọn tó
dá wàhálà lẹ́sìn Nàìjíríà ó wà náà àwọn tó dá wàhálà tí à ń jẹ̀yà ẹ̀ báyìí ó wà náà àwọn tó dá sílẹ̀. Honey, please let's see the video. Mo ti show video yẹn lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Mr. Taiwo Babatunde màá tún fídíò yẹn show fún yín kẹ́lẹ̀ mọ̀ pé lè ó kì í ṣe pé wọ́n ní ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Àwọn ọlọ́pàá àti àwọn ọmọ tí Dúpẹ́ Onítìrì tí wọ́n tì jáde tí wọ́n pè ládélé kàkà àwọn security wọn náà ó tì wọ́n jáde ó ń parọ́ fún gbogbo ayé kóun wà nìbàdàn Dúpẹ́ Onítìrì ò dẹ̀ sí nìbàdàn. Ó dọ́gbọ́n ṣe yẹn kọ́kọ́ àwọn gáìsì yẹn lè balẹ̀ ó kó army uniform sí wọn lọ́rùn ó dá wọn síta pé kọ́ lọ invade the governor's office. Ìwọ tó mọ̀ kó fẹ́ invade the governor's office ó ṣe lọ ní Monday to Friday ó wá lọ ní Saturday pẹ̀lú pẹ̀tù lọ ní Saturday pé wọ́n tún pọ̀ níbẹ̀ ẹ wo bó ṣe mú gbogbo àwọn gáìsì yẹn bí ẹran ọ ṣàwọn bí ìgbà tí èèyàn bá ń ṣa ìgbín. Òun la ṣe ń sọ fún yín wípé ẹgbẹ́ jẹ́ fóyín ẹgbàfẹ́ ní tọ́nà ń gbélé lọ́wọ́ ẹgbà fún ṣe Sunday Igboho lẹ́yìn Igboho tún ni lẹ́yìn Igboho ṣé bí Igboho ṣe ń ṣe tiẹ̀ nìyẹn. Ìyẹn lè fi máa mọ ẹni tí ó dìdí wá jà fúnlẹ̀ Yorùbá àti ẹni tó dìdí wá da ilẹ̀ Yorùbá rú. Dúpẹ́ Onítìrì wá da ilẹ̀ Yorùbá rú ni. Kẹjẹ tún fi fídíò ẹ̀wọ̀n ẹni tó béèrè fún yìí. Ẹ̀yin náà ti rí fídíò yẹn ẹ jẹ́ tún fi ìkejì wọ̀nyí ẹ wo bó ṣe tẹ́ wọn sílẹ̀ bí ìgbà tó bá ní àlùbọ́sà àlẹ̀. Àwọn tó ń pera wọn ní sójà nìyẹn ò tí Dúpẹ́ Onítìrì fi wọ́n gbá ẹ̀yàn ọmọ Yorùbá. Nǹkan tí Dúpẹ́ Onítìrì fẹ́ wá ṣe ni wípé ṣé mọ̀ pé wọ́n gba $1 million tí wọ́n gbà ọwọ́ adọ́gbọ́n àrẹ́ǹjì eléyìí so that wọ́n ṣe àrẹ́ǹjì ẹ̀yẹ wọ́n wá sọ fún ẹ̀yàn ọmọ Yorùbá pé pẹ́pẹ́sẹ́ o àwọn mílítírì àwọn ti jáde o but wọ́n nídìí nǹkan tí wọ́n tún fẹ́ lò sí wọ́n á tún máa fìyẹn gbowó lọ́wọ́ yín. Ṣé báyìí náà ò ṣe kò tí ì jẹ́ ká gbọ́n ni? Ó ti jẹ́ ká ti gbọ́n náà ó jẹ́ kí orí wa ti pé báyìí náà ó jẹ́ ká ti mọ̀ wípé ọ̀tá ilẹ̀ Yorùbá pátápátá ni Dúpẹ́ Onítìrì. Ṣùgbọ́n àwọn kan wà àríjẹ nídìí màdàrú nítorí nǹkan tí wọ́n máa jẹun tó máa jẹ òjẹ́ bọ́gbọ́n. Tí ò bá rí bẹ́ẹ̀ èèyàn wà ní ibi tó wà ẹ̀ fojú rírí ó kó yúnífọ́ọ̀mù fún yín ó kó bọ́n lé yín lọ́wọ́ ó ní kẹlọ́ máa fèsì àwọn security wọ́n ti pa lára wọn báyìí. Gbogbo wa lára rántí nǹkan tó ṣẹlẹ̀ ní Amúlùdún ẹ̀fẹ̀ tí wọ́n parọ́ báwọn ti gbà wọ́n lẹ̀ wọ́n ti gbà wọ́n lẹ̀ ọ̀tí náà wọn. Àwọn díẹ̀ táwọn fámìlì wọn lọ béèrè àwọn ẹbí wọn ló mọ bó ṣe sanwó sọ gbogbo ẹ̀ tí wọ́n fi gbà wọ́n sílẹ̀ o. Dúpẹ́ Onítìrì yóò yọjú o. Apart from that ẹtúwò tó tún ṣẹlẹ̀ ní Ọjọ́ta tó ṣẹlẹ̀ ní Ọjọ́ta. Tó ṣẹlẹ̀ ní Ọjọ́ta tó ṣẹlẹ̀ ní Aláwùsá a lot of people ló ti ṣẹlẹ̀ tó jẹ́ kó ti kó àwọn ọmọ Yorùbá lọ́gbọ́n kò dẹ̀ sí pé kò kọ́ wa lọ́gbọ́n torí ìjẹkújẹ tí a fẹ́ jẹ à ń ba ojú ọ̀la àwọn ọmọ kẹ́ ń bọjú ọ̀la àwọn ọmọ yín jẹ́. Àwọn tó kú nísìnyí ṣé Dúpẹ́ Onítìrì lè lọ gbà wọ́n lẹ̀ wọ́n tún wá mú wọn pẹ̀lú half kit tàbí pẹ̀lú aṣọlé wọ́n mú wọn pẹ̀lú complete army uniform pẹ̀lú AK-47. Ṣé ẹ̀yin náà ti wá ipá àwọn Fúlàní lọ bá iṣẹ́? Ṣé ẹ ti gbọ́dọ̀ tá à ń sọ pamọ́kọ́ tá à ń sọ látijọ́ yìí ẹnu tèmi kọ́ lẹ ti máa gbọ́ pé àti ṣàkú kẹ́ẹ́ka díẹ̀ ká ìpolówó ọjà.
bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wọ̀ yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Bàbá Professor Bánjí Akíntóyè ti bá wa sọ̀rọ̀ kẹ́ ká fún ìgbà tí wọ́n sọ kí everybody gbọ́. Ọjọ́ kẹrin oṣù kẹrin 2024 aago 12 ló lù ní bíbáyìí. Bàbá wa Professor Adébánjí Akíntóyè ló ń bá wa sọ̀rọ̀ láti ìlú Benin Republic. Bàbá mo fà á lé yín lọ́wọ́ ìǹtẹ́ bá fi bá wa sọ mo mọ̀ pé wọ́n ti fún yín ní update ẹ wà up to date ẹ wá fún wa ní kọ̀tẹ́ fi bá wa sọ kó tó di bá a máa fi sílẹ̀. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti pè mí láyé nísìnyí pé àwọn ọmọ nídìrí wọn lọ kóra wọn lọ sí tẹkẹtẹrẹ àdìbàdàn wọn ni wọn mú Adélé wá ní gbogbo ìjọba Yorùbá land èmi rò pé kíní kan rán pẹ̀lú ọmọbìnrin tá ń pè lórí kiri yẹn ṣùgbọ́n tó bá tẹ̀lé ní nǹkan tó rán pẹ̀lú ẹ̀ àwọn tó wá tẹ̀lé sí àwọn náà nǹkan tó rán pẹ̀lú àwọn ni these are our own brothers and sisters ó yẹ ká lè àsìkò pé ó ní kíní kan tó rán pẹ̀lú wọn. However, nǹkan tí mo wá rò ní pé náà kò sí ìgbà tó rán pẹ̀lú wọn. Àwọn kan wà tó ń kí wọn pé ká lọ ṣe nǹkan tá ń ṣe yìí láti make sure pé wọ́n máa dá Yorùbá self-determination struggle rú. Mo jẹ̀ bìrì pé àwọn kan lára wa tá ń ṣọ̀rẹ́ àwọn Fúlàní táwọn Fúlàní ń kówó fún pé ká lọ dá Yorùbá nìṣà rẹ̀. Àwọn tó dá Yorùbá World Congress ruling trustee by attracting some people to themselves and creating the impression wípé àwọn làwọn ní Yorùbá World Congress pé kò tí àwọn tá a dá sílẹ̀. Àwọn tí ó make a statement lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tá a ní afẹ́ ṣe Ọ̀rànmíyàn 10 fund dáhùn sọ pé olè ni wọ́n fẹ́ kó jẹ́ ju àṣọ àwọn tí ò ṣàfẹ́ kí Yorùbá kárò àlàyé ní Nàìjíríà káwọn Fúlàní lọ láéláé. Àwọn tó ti ṣerú Fúlàní láti gba Abacha láti gba Babangida àti Abacha. Ara wọn ní àwọn tí ó kó àwọn tí ìjọba tó wọ́n lò wọ́n báyìí. Àwọn èèyàn wa mo fẹ́ sọ fún wọn ẹni tẹ̀ lónìí ẹ padà. Ẹ má jẹ́ kí ọmọbìnrin yẹn owó tó ń gbà ìgbà owó tó ń gbà lọ́wọ́ àwọn Fúlàní táwọn táwọn ẹ̀kọ́ ò lè rí láyé òfin rẹ̀ máa di olówó fẹ́ di olówó bíjọ Abíọ́lá ọkọ ẹ̀ ní ẹ padà lẹ́yìn ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe fún Yorùbá ju pé ó fẹ́ da ṣọ́ọ̀bù Yorùbá rú ó fẹ́ make sure pé Yorùbá ò kúrò Nàìjíríà wọ́n fẹ́ make sure pé Yorùbá a máa ṣerú àwọn Fúlàní láéláé kò sí nǹkan táwọn Fúlàní ṣe against Yorùbá bàbá máa pa Yorùbá bá ká máa pa wọn skul tó lọ sí skul ká máa ṣe ní láyà láti sọ pé a máa kúrò Nàìjíríà nǹkan tó wà bẹ́ẹ̀ nídìí ọ̀rọ̀ nìyẹn kò sí nǹkan tó ń ṣe ọlọ́nà ń pa o
They are not struggling at all for Yoruba nation. They are struggling against the Yoruba nation. Mo sọ fún gbogbo ní ọ̀ ẹ kúrò lẹ́yìn ẹ padà lájú ní ọlọ́run àdìrà ìkọwọ́ ọlọ́run àlà ní lójú o ọdún àlà ní lójú o dà. Just for the English purpose, in another 20 minutes, are you under the leader as a ẹ kí n gbọ́ pọ̀ tí bàbá Professor Banji Akintoye sọ̀rọ̀ a sọ fún yín Fúlàní lọ́mọbìnrin ṣiṣẹ́ fún ṣe pé mi ti mọ̀ fún bàbá gan máa tún sọ àwọn tí wọ́n ń ṣerú Àbáṣà àwọn ló ń kọ̀ǹtù Dúpẹ́ Onítìrì báyìí nísìnyí mo sọ fún yín mo ní kò kì í ṣe àwọn olóṣèlú Yorùbá ló ń lò àwọn Fúlàní ni wọ́n ń lò àwọn Kabas àwọn ló ń lo Dúpẹ́ Onítìrì nísìnyí báyìí ọ̀rọ̀ owó ti tẹ̀ ẹ̀dá gbọ́wọ́lẹ̀ ẹ̀rẹ́dẹ̀nu bàbá wa ṣe tún nílùú. Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ ń bú mi àwọn kan lóhun tí ó jẹ ní wá ká fi tẹ̀gàn kó mẹ́ ká fi tẹ̀gàn sí olówó ni mí ọlọ́lá ni mí mo sì ń tọ́lọ́wọ́ fún yẹn tọ́lọ́wọ́ fún mi mo bí ọmọ tó pọ̀ mo ní ọmọ ní Canada mo ní Germany mo ní káàkiri kò sí ojú mọ̀ fẹ́ lọ́dọ̀ lọ́wọ́ tí o sì fún mi tí ọba dẹ̀ sọkùnrin lé mọ́ ọkùnrin ni mí Fúlàní wọ́n mi ò dá mo wá ní ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ kágbára olóko ẹrú Fúlàní ọ̀sẹ̀ tó dá mi lóhùn èmi ń kélẹ̀ Yorùbá Kánú ń kélẹ̀ Ìgbò Buhari ní kí wọ́n pa mí kí wọ́n pa Kánú orí Kánú kò yọ ó fi Kánú sí àtìmúlé rẹ̀ Màlàmí ti ń fọ́ táǹgbà náà Màlàmí dà lẹ́nu ó ti dẹni àná Latif Fagbemi ó ti gbapò lọ́wọ́ ẹ̀ Buhari ti ń lo agbára ńgbà náà tí yan bí ẹni pé kò ní kú lọ́la Buhari yẹn dà lẹ́nu ó ti dà mọ̀lú nínú bàbá rẹ̀ dà ó ti padà tó kọ mọ̀lú bàbá rẹ̀. Buhari ti fi Nàìjíríà ya owó táwa dẹ̀ rí mo ní ẹjẹ́ kò lóko ẹrú Fúlàní ẹjẹ́ dádúró àwọn la ní epo la ní gbogbo nǹkan lọ́dọ̀ àní nǹkan kan ṣe pẹ̀lú àwọn Fúlàní wọ́n Nàìjíríà ò lè wọ́ gbogbo wọn ọ̀dá mi lóhùn lónìí nǹkan Buhari wá gbé èkú fọ́ọ̀gù ìjọba tó ti báyé ẹ̀jẹ̀ wọ́n wá gbé fún bàbá Tinubu lóṣù mẹ́fà àbí kí ló ṣe ohun tó wá dùn mí fún àwọn Yorùbá ni pé àwọn àgbààgbà Yorùbá ni wọ́n ní ìjà ṣe protest ebi ń bàbá ìjà ń jẹ wá ṣe ẹ̀rọ ọmọ Ìgbò kẹ̀kẹ́ kọ́ bọ́ta pé ebi ń pa wọn. wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ́ wọ́n ṣe gbogbo nǹkan tó wọ̀n Ìgbò ti lé gbogbo wọn kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ́ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní wọn ò lè ké ìfún òní sọ pé ebi ń pa wọn kí ló dé táwọn ò lè fọ́ sọ ọkọ̀ kálé wọn kúrò lórí ilẹ̀ bàbá wọn káwọn bàbá wọn ráyè dáko káwọn wọn ráyè lọ bí tó káwọn wò bóyá bí ọkọ̀ wọn Fúlàní wọn dá wọn padà ní Naija wọ́n tọ̀nù bọ̀lọ̀ ní tí ó rí bọ́ọ̀lù lórí ẹbí àgbàdo ń lọ bí ìkànnì ọkà bàbà wọ́n ní abẹ́ mẹ́ta ọkà lọ bí ilẹ̀ ilẹ̀ tó lọ́ra Fúlàní wọn fi wá halẹ̀ àwọn òfésù wa ní sùpé pé tàbá fi ẹ̀gẹ́ bọ́ọ̀lù ẹ̀ ń bí ó máa ń ta bọ̀ ní òrì Fúlàní ó sì bọ́ sóko wọ́n yọ gbogbo ìgbé afún àlù ó ṣe àwọn bàbá afún àlù ẹjọ́ bá sọ̀rọ̀ wọ́n bẹ̀rù yẹn dànù àwa lè fọwọ́sowọ́pọ̀ ká lé wọn kúrò lórí ilẹ̀ wa àwa ń bú Tinubu kí lọ́kàn wá pẹ̀lú protest àwa Yorùbá ní ká fọwọ́sowọ́pọ̀ ká lé Fúlàní kúrò lórí ilẹ̀ wa káwá wò báyọ̀ bàbá wọn fọwọ́sowọ́pọ̀ lórí fọ́tọ̀ ẹgbẹ́ Fúlàní kẹ́ ti ń pa wọn náà dandan ni kó dìde pẹ̀lú wọn tẹ̀ wọ́n fi àsìkò rọ gbogbo àwọn ọ̀dọ́ ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ ọba mẹ́rin náà ti bàbá yìí láàrin oṣù márùn-ún láàrin oṣù kan kòkóṣù ohun tó kù tí mo fẹ́ ká ṣe é ṣe yìí ká fọwọ́sowọ́pọ̀ àtẹlẹgbẹ́ àtọlọ́gbà nílẹ̀ àti wọn dúró dèjọba kankan nígbà táwọn ọmọ àwa lágbèbí tó lé àwọn bàbá wọn sọ̀pọ́ọ̀tì wa ká dá síkírọ́rìtì tó dálẹ̀ fúnra wa mo ti mú síkírọ́rìtì kẹ́lẹ̀ sí mo sọ àwọn kan nífẹ̀ẹ́ lódún ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yín lọ́jọ́ ìwọ̀n ẹ sọ̀rọ̀ ayé nìkan lọ́jọ́ yìí akíkanjú ẹjọ́ yìí ìfẹ́ lódún èmi ni mo dálẹ̀ àwọn ọmọdé ti kú bẹ́ẹ̀ àwọn àjọ bọ́ sínú igbó abẹ́rẹ́ látẹ̀kìtì ibi tí mo dé yìí mo dé tán ni.
mọ̀ a máa arrange ní gbogbo local government a sì ní security bíi at least a need bíi 60,000 àwọn kan máa wà nù gbó ti Fúlàní àwọn kan máa patrol ní títì láti lè dáàbò bo àwọn bàbá wa ẹ mọ̀ jà bú wọn mọ́ ẹ mọ̀ bú àwọn ọba mọ́ ẹ mọ̀ bú dòye mọ́ ẹ mọ̀ bú àgbààgbà kankan mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni ká wọ gbó ká lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa. nítorí wọ́n ti bà á jẹ́ tẹ́lẹ̀. nítorí wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ Buhari ti bà á jẹ́ kó tó lọ Buhari mú àwọn Boko Haram àwọn x-man Fúlàní báyìí 5,000 ó lọ fún ọ ní amnesty ó wá kó wọn sínú sójà ó kó wọn sínú ọlọ́pàá ó kó wọn sínú DSS wọ́n wá ní Fúlàní Babalẹ́kìtì wọ́n lọ kó àwọn sójà tí Buhari fún ní amnesty àwọn Boko Haram tó fún amnesty wọ́n kó wọn wá sí Èkìtì wọ́n ní bá wọn dáàbò bò wá. wọ́n tún bá àwọn ọmọ wa sùn bẹ́ẹ̀ nísìnyí. bàbá mi ó sọ yìí pé egungun odó kábíyèsí bàbá mi egun lè wa ládùúgbò lọ́ba wọn lùlù fún ó lù sí mọ́ lùlù fún egungun odó kẹ́dì ìgbọ́n. ẹja àtúgbọ́ ẹ̀rí náà. Can I go on now? You are live. Go ahead. That is the leader of the Yoruba Self-Determination, Professor Adebanji Akintoye. Go ahead. Banji Akintoye is the father of this self-determination struggle. I am not connected. I have no contact, and I do not know anything about Orishiri and his group. I don't know what they are doing. I hear that they are engaged in some sort of insanity now in Ibadan. But that's entirely there and has nothing to do with me or with people like Chief Sunday Igboho and others who are working with me. We are the authentic Yoruba nation movement. We are not connected with anybody working for the Fulani to suppress the Yoruba people in Nigeria. That's what the Orishiri and the people behind them who we now know. Who will now know very clearly who have been working for the Fulani since Babangida time. We now know that we know that behind the Nigeria and the people financial part. Thank you so much. Thank you so much. I want to say that because history makers who will say, "Oh, we are fighting," and this is what I have said. So it's important for me to say what I'm saying now. We are the people fighting for the Yoruba freedom from Nigeria, separation from Nigeria. And we are going to win that war in God's time. Peacefully in another manner. And we will go on to build one of the most progressive countries on earth after that. Thank you very much. Thank you, sir. And that is the leader of the Yoruba Self-Determination that also spoke to us today, the 13th of April 2024. Debunking. Now, Baba wa Professor Banji Akintoye wọ́n ti ṣe disclaimer. I'm also using this medium now to tell the whole world that I, William Oluwatosin Zanu Omo Ogunbiyi, aka Masbera for the bad leaders, aka Alogun Matika, I also hereby make a statement that I don't know anything about what is happening in Dubai. I don't know anything about the miscreants, the thugs, the terrorists that tries to invade the Oyo State Governor's office. We don't know anything about this. I love you all. You know about our comment section where we comment section where you know more connect we need to tell the international communities. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ olùsí ọmú. Then I'll buy ti jọ
ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má bá mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógùn èṣù torí ogun ń bọ̀ ogun ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣebí yẹn gangan náà pè ní ìjọba ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógùn